Gbajabiamila ti sọ̀rọ̀ ó ní kò sí ohun tó burú bí ìṣèjọba Tinubu bá ní alátakò. Olórí òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí Fẹ́mi Gbajabiamila ti sọ pé kò sí ohun tó burú nínú bí àwọn olóṣèlú kan ṣe kóra jọ tí wọ́n sì kéde pé àwọn fẹ́ lo ẹgbẹ́ ADC láti fi kojú ìjọba ààrẹ Tinubu lọ́dún 2027. Ó ní irú àwọn ìgbésẹ̀ tó máa ń fi ẹsẹ̀ ìjọba tiwantiwa múlẹ̀ lórílẹ̀‐èdè nìyẹn tí yóò sì jẹ́ kí ìjọba ní àfojúsùn rere fáwọn aráàlú. Lẹ́yìn tó dìbò tán níjọba ìbílẹ̀ Sùúrùlérè tó ti wà níbi ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé lẹ́kọ̀ọ́ lọ́jọ́ Sátidé tó kọjá ní Gbajabiamila sọ pé ẹgbẹ́ òṣèlú alátakò dára púpọ̀ láti lè dènà sísọ orílẹ̀-èdè di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Ó ní yóò tún jẹ́ kí ìjọba tó bá wà lórí àlééfà ní àkóyawọ́ nídìí ètò ìṣúná níwọ̀n ìgbà tí wọ́n mọ̀ pé àwọn kan ń sọ àwọn lọ́wọ́ lẹ́sẹ̀. Àmọ́ ṣá ọkùnrin olóṣèlú yìí ni òun kò tí ì rí ìmúrasílẹ̀ lára àwọn tí wọ́n pe ara wọn ní ADC báyìí láti lè kojú ìjọba ẹgbẹ́ APC. Ó ní wọn kò ní ọjọ́ ọ̀la kankan, wọn kò sì lè lọ jìnnà.